Ọlọ́run má jẹ́ kí wọ́n fi àdá àjìnà ṣe wá. Àmín, àmín. Ọlọ́run ò ní jẹ́ kí wọ́n fi egbò àdá àjìnà ṣe yín. Àmín. Ọ̀nà tẹ́yìn àgbààgbà ní egbò àdá àjìnà ń gbà wọlé pọ̀. Wọ́n ń fi nǹkan ẹlẹ́fẹ́ lómi tó ń tẹ̀ mọ́lẹ̀. Ẹsẹ̀ á bẹ̀rẹ̀ sí búrẹ́kẹ́. Ẹlòmíì wọ́n ta á lọ́fà ni nìkíní yẹn bẹ̀rẹ̀ sí di gbẹ̀rẹ̀gẹ̀jigẹ̀. Bàbá kò wá ní jiná. Kí lóògùn téèyàn lè lò ségbò àdá àjìnà sà? Kí má tí mẹ́nu lọ bí ọ̀rọ̀ wárápá tẹ́ ẹ mẹ́nu bà níjọ́ wo, ọ̀rọ̀ iṣẹ́ tí wọ́n fi ń wo wárápá sàn tẹ́ ẹ fún wa níjọ́ wo, torí pé nǹkan kan ta kókó ńbẹ̀, orí pẹ́pẹ́yẹ ṣákọ àbábùsà, orí akọ pẹ́pẹ́yẹ. Àjò pẹ̀lú odidi atare kan tó bá jó tán kí tó lò fún ẹni yẹn. Kó tó lò fẹ́ nìyẹn. A lọ jáwé à ń pe irin ẹja. Ewé ẹja. Ewé ẹja wọ́n máa lọ já agbo ánikẹ́ni yẹn fún wẹ̀. Gbogbo ìtókùn làwọn ẹlòmíì rí bàbá, ṣùgbọ́n ewé tẹ́ ẹ dárúkọ pé ewé ẹja, ewé yẹn ni ò wáyé gbogbo èèyàn. Màá tún wá ṣe nǹkan kan bàbá fún àǹfààní àwọn adéfẹ́ tiwa. A máa padà ya ewé ẹja yìí tó máa bóòdì dáadáa, wọ́n á gbé sójú fọ́nrán. Bàbá, ṣọ́gbọ́n àtinúdá kan wà tẹ́yìn bàbá wa ń lò láyé àtijọ́ tẹ́ ẹ lè yọ̀ǹda fún wa tó jẹ́ pé ọmọ tó ń ṣerú nǹkan báyìí Ọlọ́run ò ní fó lè kan gbogbo ẹ̀yin ọmọ tẹ́ ń wò wá. Tọmọ kan bá ń jalè. Yes sir. Tí ń gbé òun níhun. Tí òbí kára àdúgbò gbádùn. Tí ò jẹ́ kára àdúgbò gbádùn. Nǹkan tẹ́ máa ṣe fún mi pé. Bàbá ìbí wọn ti dàgbà tó yìí, àgbà dáadáa ni wọ́n ò mọ̀ pa ń bọ̀, ṣùgbọ́n bàbá tẹ́ ẹ rí yìí wọ́n sì ń gun ọ̀kadà, àwa ń tọ̀ wọ́n lẹ́yìn. Òun lẹ̀ ń wò lójú fọ́nrán yẹn, à ń tọ̀ bàbá lẹ́yìn, wọ́n ò mọ̀ pa ń tọ̀ àwọn lẹ́yìn pé níbo bàbá yìí ti ń gọ̀kadà bọ̀, níbo bàbá yìí ń gọ̀kadà lọ. Wọ́n yìí sì lóògùn kí wọ́n tó ríran, wọ́n yìí lóògùn kí wọ́n tó ka nǹkan kan, wọ́n yìí lóògùn kí wọ́n tó ṣe ọkàn. Bẹ́ẹ̀ bá rí gò lójú wọn, ṣàkọ́mẹ́ndẹ̀dì ni kì í ṣe recommended. Bàbá, ǹjẹ́ gbà wá láyè lónìí sà ká béèrè nǹkan díẹ̀díẹ̀ ní ṣókí táwọn olólùfẹ́ yín olólùfẹ́ wa tí wọ́n ní ká wá bá wọn béèrè sà. Bàbá, ẹ ti fún wa rí lórí ètò wa ẹni tó ń tọ̀ ọ́ lé, ẹ ti fún wa rí lórí ètò wa ẹni tó ń mutí tó ń mugbó. Bàbá, eléyìí tí wọ́n ní ń bá wọn béèrè bàbá, yàtọ̀ sí pé èèyàn mutí, ó ń ta tẹ́tẹ́, ó ń mugbó, ó ń tọ̀ ọ́ lé. Bàbá, ń tó ti ní lójú jolè lọ, ẹ̀yà àgbà ló wà. Ṣùgbọ́n lọ́wọ́ yìí ní ìsìn olè ló ń ti àwọn kan lójú, wọn ò ní lè pè yín béèrè látàrí pé bóbi ò bá jà ọmọ tó bí a sì máa fẹ́ wá máa jalè. Nígbà míì ó lè jẹ́ bàbá ló ń jalè, ìyàwó ò sì ní fẹ́ tú ọkọ ẹ̀ láṣìírí. Nígbà míì ìyàwó ló jẹ́ pé gbéwìrì ni ládùúgbò, ṣùgbọ́n ọkọ ò ní fẹ́ tú àṣírí ẹ̀, àwọn ọmọ sì máa bo gbogbo ara wọn láṣìírí. Bàbá, wọ́n ń boná mọ́ra. Wọ́n ń ṣe kí ni? Wọ́n ń boná mọ́ra. Bàbá, ṣọ́gbọ́n àtinúdá kan wà tẹ́yìn bàbá wa ń lò láyé àtijọ́ tẹ́ ẹ lè yọ̀ǹda fún wa tó jẹ́ pé ọmọ tó ń ṣerú nǹkan báyìí Ọlọ́run ò ní fó lè kan gbogbo ẹ̀yin ọmọ tẹ́ ń wò wá, Ọlọ́run ò ní fó lè kan yín, Ọlọ́run ò dẹ̀ ní fó lè sáwa náà lójú. Bàbá, tó bá wà á fẹ́ kẹ́ èèyàn wá nínú ẹ̀ ní sà. Tọmọ kan bá ń jalè tó ń fẹ́wọ́. Bàbá ẹ bá ń gbóhùn sókè díẹ̀. Tọmọ kan bá ń jalè. Yes sir. Tí ń gbé òun níhun. Tó ń fẹ́wọ́. Tí òbí kára àdúgbò gbádùn. Tí ò jẹ́ kára àdúgbò gbádùn. Nǹkan tẹ́ máa ṣe fún mi pé ẹ lọ wá eré àyíká. Ká lọ wá orí àyíká, òun náà ni èèkà. Àti àṣẹ ìrí ẹ̀, ìlú ẹ̀. Orí ẹ̀ àti irú ẹ̀. Kẹ́ lọ jò pọ̀ pẹ̀lú odidi atare kan. Kéèyàn lọ jó pọ̀ pẹ̀lú odidi atare kan. Bàbá, báwo wá ní lílù ẹ̀ sà? Tá a máa lò ẹni bá ń jalè yẹn. Gbogbo rí ẹni gbẹ́rẹ́ yẹn máa ṣe ní ìṣàbíbá ẹ̀yọ kan bí ẹ̀yọ kan bí. Ẹni máa ti gbẹ́rẹ́ ẹni ọmọ yẹn gbọ́dọ̀ rí. Ẹ má bínú bàbá mi, ẹ jẹ́ ká la àárín yẹn díẹ̀. Ẹni tó ń jalè yẹn wọ́n máa fi sín gbẹ́rẹ́ kan sí nísàlẹ̀ ojú ń bí, gbẹ́rẹ́ kejì sísàlẹ̀ ojú ń bí. Wọ́n máa sí gbẹ́rẹ́ wọ́n máa ṣe nì. Tọ́ bá fẹ́ sín gbẹ́rẹ́ ẹlẹ́ni yẹn ò gbọ́dọ̀ rí. Wọ́n á ṣe báyìí. Ẹnìkan á fi aṣọ dí onítọ̀hún lójú báyìí, á fi dí ẹni tó ń jalè yẹn lójú báyìí. Wọ́n á sí gbẹ́rẹ́ ní ibi wọ́n á kù ẹni yẹn máa lọ gbọ́dọ̀ ẹni tí máa sí gbẹ́rẹ́. Ẹni tí wọ́n sin fún ò gbọ́dọ̀ rí ẹni tó sín gbẹ́rẹ́ fún un yẹn, ẹni yẹn á máa lọ. Kábíyèsí bàbá. Ọba tí wọ́n bá ṣe kájú ẹ lẹ̀ ní ayọ̀ lójú ẹ̀. Olè yẹn á yọ lójú ẹ̀. Bàbá àní wá yín tì láṣẹ ọba.